court Dublin ni mò ń gbé Dublin ni mo reside sí ibi tí bá ń gbé ló mi ò gbé Nàìjíríà kó gbé mi lọ kóòtù Dublin wàhálà tí ìbàdí débẹ̀ kó gbé mi lọ Mali. Bẹ́ẹ̀ tó wá gbé mi lọ kóòtù Nàìjíríà wasting of time ni because o mọ́jọ́ tí mo lè wálé mi mọ́jọ́ tẹ́mi gan bọ̀ Nàìjíríà so kó má dẹ̀dà pé mo sá fún court ibi téèyàn bá ń gbé ló máa sún ẹ̀ sí. Nígbà tí Lagata fẹ́ sùn Kọfí kò lọ bá Jámánì ó lọ bá Jámánì àbí ò lọ bá Jámánì. Nígbà tí Lagata fẹ́ kọ̀yà lọ́wọ́ Kọfí ṣé kò lọ bá Jámánì àbẹ́gbọ́ kó lọ Jámánì àbẹ́gbọ́ kó lọ. Ọ̀rẹ́ àdá fún yín ibi téèyàn bá ń gbélé èèyàn máa ń pẹtíṣọ ẹ̀ sí. Ẹ bá lọ pẹtíṣọ. London ni wọ́n sún ẹ̀ sí. Ibi téèyàn bá ń gbé àwọn yẹn ló make sense. Irú èmi náà Dublin ni kẹ́ ẹ sùn mí sí. Because ibi tí mò ń gbé nìyẹn mo lè fún yín ládírẹ́sì ilé mi mo lè fún yín postcode mi tẹ́ bá ti ní ìdí ẹ̀. Ẹ lọ pàṣẹ tó wà lórí gọ́ọ̀gù. Ọ̀dẹ̀ ni wọ́n ibi téèyàn bá ń gbé èèyàn sùn yàn sí. Ibi téèyàn náà ṣe wí ìsú bèsì kan mo yẹ ṣe wí mo yẹ ṣe rí check ni. Mo lọ sí bàbá yìí gbá mi. Ó ń gbé ní Long Island. Èmi ń gbé ní Queens. Mo lọ sún ẹ̀ sí Queens. Wọ́n ní náà kí n lọ bá ní Long Island ni máa sún ẹ̀ sí. Bẹ́ẹ̀ni ó ṣe wọ́ọ̀kì nìyẹn God bless you. Kí ló já mọ́ mi láìtọ́n? Ẹgbẹ́ wọn wọlé ta ló já wọn ṣán já wọn ni. Wọ́n lè jẹ́ ọ̀nà tí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́. Nítòsí ló máa jẹ́ ẹ̀jẹ̀ ká bá wa tà. Nítòsí bá fi cheat tó bá fi pé wọ́n cheat òun kó gbé yín lọ. Àdóòdò ó lè jáwọ́ olóṣìṣẹ́ náà já mi. Ó lè jẹ́ kóòchì máa tó wá sí mi. Ó kú mi. Ìyá jí èrè. Olóòsì mi o. Ìyá jí èrè. Ìyá jí àyàmàlà. Tú mi kí wọ́n bẹ ní Maryland. Ìyá ṣí ìyàwó èrè. Tó ti wá fún mi tipẹ́tipẹ́ ó ti pọ̀ lẹ̀ rẹpẹtẹ. Jọ̀mọ̀ gbogbo fọ́ọ̀sì ẹ̀ pọ̀ lẹ̀ rẹpẹtẹ lọ́wọ́ mi. Kóòchì alágbàkó. Ó ní ọ̀nà ọ̀sẹ̀ sáyé láti last week báyìí kóòchì. Àwọn abẹ́ ó ṣẹ̀sí láti bí báyìí máa wá gbé ibi tó bá wà ológun. Ó ṣẹ̀sí lọ́dọ̀ akígbe mọ́rù ó ṣẹ̀sí lọ́dọ̀ ọkọ̀ fi wàá máa tẹ́ kiri ní kóòṣì ayé ẹ̀ ò ní nítumọ̀. Ìyá ṣí wèrè ìyá ṣí ìyá wèrè ìyá ṣí lèdú ìyá ṣí Kọfí ìyá ṣí dára ìyá ṣí sípẹ̀sì lọ́ọ̀ báyìí. Ìyá ọmọ ọ̀dẹ́ bá rí bí wọ́n máa ṣe ń sọ̀rọ̀ sáwọn ọmọ yín àwọn olórí burúkú yìí. Àwọn náà máa lè pẹ́ wọn àwọn tẹ́nì kò bí àwọn ọmọ ọ̀rọ̀ kírọ̀ ẹ̀yin náà gbọ́ ìyá ṣí ìyá wèrè ìyá ṣí ṣí èrè ìyá ṣí ṣẹ̀sí lọ́ọ̀la ìyá ṣí lè ọlọ́yàn ìyá ṣòfò dànù kò ní ká fún ẹ̀sìn. Ẹ fọ́ lọ́yọ̀ kan sí ọlọ́yọ̀ kan ló ní wọ́n lọ ti kí. Ọlọ́yàn kan ní breast cancer a ní breast cancer. Bọ́dà láti á ti dín ẹ̀wẹ̀ rẹ̀ tọ́yẹ̀ bá pọ̀ tó wá ṣe òwá tó
kéèsì orin yìí síta ni èmi kọ́ mo gbé síta fún ara mi èmi kọ́ mo ń blog ara mi ni èmi kọ́ ni mo ń blog ara mi ṣẹ́yìn tó blog mi ni ṣẹ́yìn mọ̀ kó orin kan wà níbi kan ni àṣekọ́lẹ̀ èmi kọ́ mo táṣìírí African television síta ni èmi mo ń blog ara mi ẹ̀yin kọ́lẹ̀ ń blog mi èmi gangan mo blog ara mi pé mo fẹ́ expose orin yìí pé mo fẹ́ jáwọ́ lọ́rọ̀ ẹ̀yin kọ́lẹ̀ drag mi so mo sọ pé mo fẹ́ gbé bàbá Mohbad lọ kóòtù tẹ́lẹ̀ níbo mo ti ráyè kóòtù ṣé bàbá Mohbad gbé Dublin kí bàbá Mohbad kó wá Dublin tí bàdé gbé lọ kóòtù bẹ́ẹ̀ Nàìjíríà mi ò gbé Nàìjíríà mi ò mọ nǹkan anything ń pa Nàìjíríà I don't have business with Nigeria the only business tí mo ní Nàìjíríà ni pé mo ṣí business síbẹ̀ I own a business there so that's all I know. Ẹnìkan ti treat case ẹ̀ bóyá African television sọ pé kó ní ìṣó pé kò ní process lórí ìwọ àti African television àti bàbá Mohbad aláyé bàjẹ́ lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta ayé ẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta ti bàjẹ́ Muniru àtàǹbàlì akin àpòpọ̀ ní ó ti yẹ kí ló dá láyé African television kò rí nǹkan tó lè náwó sí kò rí nǹkan tó ń fún ló jẹ́ Nàìjíríà gan nìkan wọ́n gbé wálé lójijì ni wọ́n dìbọ̀tù ẹ̀ lójijì ni wọ́n náà illegal immigrant as soon as you are nílùú òyìnbó o sì wà ní illegal immigrant ní 2026 orí báyé ẹ ti làbà láyé ẹ bá làbà skẹ́ṣì bí ayé bàbá Mohbad ayé gbogbo ìjọ làbà papọ̀ ni lórí ìjọ burú papọ̀ ẹ ti yá wèrè ẹ ṣí èrè gan ẹ ṣí èrè o. Yàrá tí ó tẹ̀ tí wọ́n máa mẹ́ṣọ̀ kò mẹ́ṣọ̀ yọ̀ gidi aláǹkárá ẹni tó fà kára ránṣẹ́ olólọ́ ọ̀gá òpó ẹni wúwà yìí ṣá ìkó fẹ́kọ̀ọ́ ní gbogbo wọn náà. ó lọ fi ẹni tó fà kára rán t-shirt tó jẹ́ pé tó bá ní invite sí party kan àkàrà tó fún t-shirt kò lè ríran. wàhálà àkàrà tó ti fẹ́ẹ̀kì. èèyàn tó wá sí studio mi tó ń ròyìn bàtà tó wọ̀ bàtà ṣùkú Emeka ló wọ̀ wá. adéjáná ló wọ̀ wá náà ẹ ti gbàgbé. ìyẹn máa tó èmi ìyẹn ló fẹ́ máa fi wé èmi owó ó kọ́ bọ́ ṣe máa ń kì mí Dublin ni wọ́n ní láti solution má ṣe jí sòrò owó bàbá láti fa ìgbà tó mọ̀jẹ náà wá fẹ́ máa bínú wọn mọ bí ṣe ń jẹ náà wá fẹ́ máa bínú wọn tún mọ bí ṣe bùtà náà wá fẹ́ máa bínú ọláàánú kan ò ní jẹ́ ẹni dẹ̀ bínú ọmọ yẹn inú Ọlọ́run dẹ̀ ló ń bí àtẹ láti solution má ṣe rọ̀yàn sẹ́ o owó bàbá láti fa ìgbà tó mọ̀jẹ náà wá fẹ́ máa bínú wọn mọ bí ṣe ń jẹ náà wá fẹ́ máa bínú wọn tún mọ bí ṣe bùtà náà wá fẹ́ máa bínú ọláàánú kan ò ní jẹ́ ẹni dẹ̀ bínú ọmọ yẹn inú Ọlọ́run dẹ̀ ló ń bí àtẹ ní Dublin wọn ò dọ́ọ̀lù rí wọ́n máa ń ṣàpù gan-an evidence to prove kẹ́ẹ̀wò láti solution lójoojúmọ́ ṣáà ní láti sọjí tó bá sọjí tán ló máa ń da láṣà pé ó máa ní pátú ẹ̀yìn èèyàn mi o tó bá sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ti ní solution ní láti o mo ní Dublin wọn ò dọ́ọ̀lù rí wọ́n máa ń ṣàpù gan-an evidence to prove kẹ́ẹ̀wò láti solution lójoojúmọ́ ṣáà ní láti sọjí tó bá sọjí tán ló máa ń da láṣà pé ó máa ní pátú ẹ̀yìn èèyàn mi o tó bá sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ti ní solution ní láti o tó bá wakọ̀ kó má mutí tó bá mutí tó tún wakọ̀ iṣẹ́ ládẹ̀ ní àwọn ọlọ́pàá Dublin tí wọ́n ń pè ní gáàdì tó bá mú ẹgbẹ́rẹ́ 120 èrò ló máa san àgàgà tí traffic light bá tilẹ̀ ní kó dúró tó bá dúró wá san 80 euros ní after 21 days tó ní tọ̀hún ò bá sanwó àfojúbà ilé ẹjọ́ torí bó ti ṣe sófin ìyàlàyé òṣì ó ti bá African kìíní yẹn rí o kóòtù ti borí o ó ní aláṣọ àtijọ́ ni Jakova ló wọ̀ vivid imagination ayé ìgbà yẹn ló wọ̀ ó ti borí o kóòtù ti borí o. ṣé bàbá wọn náà ó láláṣọ àtijọ́ 70. ẹ wo ìkan tí bàbá wọn sọ máa ń bílẹ̀ sí ẹ pọ̀. There's no contract binding them together and láti ó ti fàyẹn sọ́pọ̀lọ́ kí wọ́n gbogbo ilé. so gbọ́ nǹkan tí wọ́n náà sọ ó ní there's no contract are binding us together kò sí nǹkan tó so wá papọ̀ ó ti yẹ kí lẹ́yìn òkè tí èmi ò bá wá tí ìbá lọ́pọlọ ẹjọ́ wo lèmi fẹ́ gbé lọ kóòtù nígbà tí ò sí contract tó so èmi àti ẹ̀ papọ̀ kí ni máa sọ pé ó ṣe fún mi tí máa gbé dé kóòtù lówó kò san ni o
àbí tóun náà bá gbé mi lọ court kí ló máa ní mo ṣe fóun ṣó máa ní mo tajà mi ò gbowó lẹ̀ ni ṣó ní kí n wá jíṣẹ́ fóun tí bá tajà tán ni ṣó ní kí n wá jíṣẹ́ fóun tí bá tajà tán ni kò rán mi iṣẹ́ ibi mo rọra mi wọ́n 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 kò rán mi iṣẹ́ ibi mo rọra mi bàbá Mohbad ò rán mi iṣẹ́ o ibi mo rọra mi kò rán mi iṣẹ́ ibi mo rọra mi bàbá Mohbad ò rán mi iṣẹ́ ibi mo rọra mi kò rán mi iṣẹ́. Bọ́dà láti ọlọ́gbẹ́ pẹ̀sì àwọn ló tún wá ń fa ẹ̀ fúnra ẹ̀. ẹ má wà dá lóhùn. Kí ló wá lọ tó wá ń fẹ́ fún lọ́nláìn? mi ò mọ nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ mi tó fi ń fi mi pa lánàá ó ti rò pé bóun ṣe máa ń kú mi tí mi ò ní sọ̀rọ̀ ni mo lò nọ́mà tó bá kú mi sì máa máa sọ everyday Ó wá ní ọ́fíìsì ni. wàláì kí máa ṣe ṣó pàṣẹ lọ́wọ́ máa fi ẹ́ wọ ṣó ya wọ lọ́wọ́ tó wọ́n mi bọ̀ ni. Àti last year ni wọ́n ti ń nà lẹ́gba. Lóyìn ló bẹ̀rẹ̀ fún. Wọ́n nà wọ́n ṣe yàmáyàmá. ọ̀dà ìṣẹ́wá sí ibi tó ti bú ẹ máa bá mi gbogbo fídíò mi tó bá ti bú ẹ báyìí ó lọ sórí Facebook mi pẹ̀lú fọ́tò ẹ àtúnlẹ̀ fọ́tò ẹ mọ́ tẹ́ bá ti bá rí fọ́tò ẹ mo fẹ́ ní fọ́tò ẹ lọ́wọ́ because mo ní ní fọ́tò tí máa fi blog ilé ayé ẹ máa gbé ẹ lọ sórí 21 million bí àṣà àti mi 21 million blogger lórí Facebook ó ń lọ bẹ̀. Fọ́tò ẹ̀ wà nílẹ̀ ó pọ̀ yẹ́yẹ́yẹ́. ẹ jọ tẹ́ bá ti rí ẹ máa bá sẹ́ẹ̀dì ẹ̀. Fọ́tò ẹ̀ pọ̀ yẹ́yẹ́yẹ́ ó pọ̀. máa bú ìyá ẹ máa bú bàbá ẹ. Ó ṣì wá fún mi kájọ pé ra wọn lọ kóòtù bí Amẹ́ríkà ló ń gbé Amẹ́ríkà ní ní gbé. èmi ò ráyè kọ́ Èmi sì ta. èmi lọ kọ́ kò lè kí mi lọ kọ́ tó olówó ẹ̀ láti Àwọn ọlọ́kùnrin yóò lọ ṣì. olówó ẹ̀. Àwọn ọlọ́mọ wa máa ṣépè fún wọn. Àwọn ọlọ́mọ wa máa bú wọn. àní wọ́n Wọ́n máa ṣépè fún wọn. Ṣáwọn lọ ṣẹ̀ ẹ̀. mo blog ẹni tó sẹ̀dẹ̀ sí mi lòdó lónìí ibi tó ti ń ṣépè fún mi àtọmọ mi tí mi ò mọ̀ ẹ́ rí tí mi ò ṣẹ́ mi ò rí láyé mi mo ṣẹ̀ṣẹ̀ rí fọ́tò ẹ̀ for the first time láyé mi ni ó dẹ̀ mú mi ó ṣépè fún mi bẹ́ẹ̀ yẹn ó ṣépè fún mi tó yẹn ó ní ṣoríire sórí àwọn ọmọ ẹ wọn ò ní kú wọn ò ní rùn wọn á là wọn á lùbẹ́ ò ní jèrè àwọn ọmọ ẹ ò ní jèrè nǹkan tó tara ẹ jáde nǹkan ẹ tó mí àti tó mi ó máa pòórá mọ́ ẹ lójú ni olórí burúkú aláyé bàjẹ́ yìí láìṣẹ̀ láìrò ẹ̀dẹ̀ ń ṣe ṣó fún mi ẹ ti rò pé nọ́mà bẹ́ẹ̀ ṣe fún mi tí mi ò ní sọ̀rọ̀ lọ́wọ́ tá a wà yìí ó ti di fracas no more justice for Mohbad kò sí justice for Mohbad mọ́ ń bì kankan ẹni bá náà fẹ́ gbó lórí justice for Mohbad wọ́n fẹ́ gbá yín ni no more justice for Mohbad. Àwọn náà lọ bẹ̀rẹ̀ fracas. Ọ̀dọ̀ wọn náà lọ ti bẹ̀rẹ̀ fracas. Ọ̀dọ̀ wọn ló ti bẹ̀rẹ̀ kọ́ máa yọ fọ́tò èèyàn kọ́ máa gbáwọn èèyàn ṣépè. Kọ́ máa gbáwọn ọmọ ọlọ́mọ ṣépè. Lórí kíni àwọn tó fowó nínú fún yín tán fún bàbá lówó tán fún Joseph Alọ́ba lówó kí ni mo tẹ́ ń pè ní bàbá ṣé mi ṣẹgbẹ́ ẹ̀. Ẹ wà nù ẹ̀kú láìjẹ́ báyẹn kó jẹ́ ìbọ̀jẹ́ o. Bàbá àbúrò rẹ̀ Joseph ẹ bá pè tó. Tálẹ́ ni bàbá wèrè. Orílẹ̀-èdè Joseph Olúwa bá wọn wò. Olúwa bá wọn wò. Olúwa ò wò wọn lọ́ba. Ẹ máa rí. Ṣé gbogbo ilé tó wá ṣe ó kàn ń jìyà lọ́wọ́ ni ó ń jìyà lọ́wọ́ ìyá dídí ìṣẹ̀yà kékeré at this age I believe he is over 50 tó lè máa ṣe bó ṣe ń ṣe àlà ẹ̀kọ́ mọ́lẹ̀ bẹ́yẹn a máa pe almost your age me. Kò ní dáa fún ẹ fi ṣára ó ní ṣoríire lọ́dún yìí ìbànújẹ́ ló máa bá lọ́dún ìjálẹ̀ ọkàn ò ní balẹ̀ tọkàn yóò bá balẹ̀ ọkàn ò ní balẹ̀ ìbànújẹ́ ló máa bá lọ́dún 2026. Èyí tẹ wí ni àárọ̀ mọ́. Ò ní bá ẹ kalẹ̀ ò ní jèrè kan tó ṣe ò ní jèrè iṣẹ́ ọwọ́ ẹ ẹni ẹlẹ́ni ló máa jèrè iṣẹ́ ẹ gbogbo iṣẹ́ tó fàárọ̀ ṣe tó fọ̀sán ṣe tó fòrú ṣe ẹni ẹlẹ́ni ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ olórí burúkú olórí tí ó over 50 ìgbẹ́ ìtajọ jẹ́ kí iṣẹ́ bàbá Mohbad tó mi lọ jẹ́ gbọ́n kan tó sọ bẹ́ẹ̀ dáadáa ó dàn. A máa pe almost your age me wàá máa láyé ẹ̀ lábàá sí ẹ̀sìn. Ṣé kí láyé? Ó mọ
àti bàbá Mohbad age mate ni wá kò jù mí lọ generation kan náà ni wá age mate ni èmi àti ẹ̀ tó bá jù mí lọ ọdún kan ló gbà lọ́wọ́ mi. bí lọ́jà yẹn jù ní. ọdún kan ẹ̀kẹ́lẹ́ ogún ọjọ́ bí ẹ̀ so kò èmi ẹ̀ àti ẹ̀ age mate ni èmi àti Joseph Josie age mate lẹ́mi àti ẹ̀ tó ti yẹ age mate ni àti ẹ̀. bàbá láti. ẹ má kàn pè mí ní bàbá mi ò ṣe bàbá mi ò ṣe tó bàbá. ifá láti ni wọ́n. ẹ pè ní ifá láti gan ẹ má ṣe ẹ tẹ́ ẹ pè ní bàbá. tẹlifóònù nọ́mbà fèyí ṣara ìgbà tá a máa ṣàṣẹwò ẹ tó forúkọ ẹ gba tẹlifóònù nọ́mbà ẹ tó forúkọ ẹ gba lé ló gbé fóònù nọ́mbà ẹ jáde olóṣì. irọ́ ni. òwò àlóyìnbó social security oní social security ló fi ń ṣiṣẹ́ òun ló fi ń ṣiṣẹ́ olótú gbálẹ̀ fún ẹ. nọ́mbà ò lè fi ń pọlọ́pàá níbẹ̀ ṣe é máa dírẹ̀sì ẹ bá mi send àwọn. wọ́n máa dírẹ̀sì ẹ wàhálà ìmọ̀ fóònù nọ́mbà ẹ tó gbogbo ẹni mo ti ní lọ́wọ́. ẹ bá mi send yẹ. apartment number ẹ gan mo ní. máa pe immigration ní Amẹ́ríkà yẹn máa pe immigration ní Amẹ́ríkà yẹn balẹ̀ ẹ jẹ́ ni. 911 ò ní lọ tí máa fẹ́ pè é bá mi wá nọ́mbà bíi àwọn àìsàn ni a máa fẹ́ jẹ́ ẹ̀sùn àìsàn. ẹ bá mi wá nọ́mbà yẹn ní kẹ́ bá pè máa ti bí bá pè immigration fún ẹ wàhálà ìwọ̀n àpọ̀ bá ìwọ́n jẹ́ kí n rán àdírẹ́sì ilé ẹ̀ wọ́n jẹ́ kí wọ́n send àdírẹ́sì ilé ẹ̀ fún mi máa pè immigration fún ẹ láti bí bá èmi ò ń ṣèyàn kọ́nà máa ṣe máa jẹ́ kó mọ̀ pé mò ń ṣe ẹ ni máa dé stop Amẹ́ríkà wo ó máa pẹ̀lú àwọn tí Trump fẹ́ gbé wálé wọn lórí gbogbo wèrè wà lóyìnbó ó wà lóyìnbó gbogbo ẹ tó bá wà lóyìnbó kọ́ ló wà òkè o ó tọ́ ni o Fèyíṣará wà lóyìnbó kò wà òkè o rọ́nà àbájá o wà òkè rárá àwọn tó ń gbé tó wà ní àṣọ́dà sí wa o ní ìwé lọ́wọ́ ìjọba gbàwé náà ọmọdún mélòó ló fẹ́ fi gbàwé lóyìnbó mi ò fi ìyọ̀ ẹ̀bẹ̀ tó o. màá sẹ́ẹ̀dì fídíò kan sí ẹ ìgbà tó wà lẹ́nu iṣẹ́ tó lọ open kámẹ́rà ó ń ṣiṣẹ́ gbéyàgbéyà open kámẹ́rà ẹ̀ gbogbo ẹ̀ ló rìkọ́ọ̀dù. ìwà ẹ bá mi sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn ni ẹ máa ń gbà ẹ́ wọ́n bẹ̀ bá wa dá síta yẹn bá wọ̀ ẹ́. nọ́ọ̀sì tó wá bísítì patient ẹ̀ ìyẹn tún yọ́nú fídíò olóògùn ó máa tẹ̀lé gbéyàgbéyà. ẹ wo bí ẹ̀yin wà ní Amẹ́ríkà gbogbo nǹkan tẹ́ bá lè gbé síta ẹgbẹ́ fèmí ẹni tí lèmi lè gbé síta kò yẹ yín ẹ̀yẹ má gbé kọ̀ọ̀kan síta ẹ̀yẹ má. láti ẹni ò bẹ̀rù kò sí nǹkan tẹ́mi ò lè gbé síta èmi ní rẹ́kọ̀dù ẹ̀ lọ́wọ́ yẹn tó ti ń kúbi tó ti wà àwọn omi gbogbo ẹ̀ ni mo ní lọ́wọ́. láìpọ̀ mi ní ẹ̀bẹ̀rù no yẹ wà ẹ̀yin ò ní láti dààmú ẹ wo bí tẹ́ bá ti náwọn ọmọ ẹ̀yẹ náwọn àbúrò dáadáa yín ò lè jà bẹ̀ẹ̀ láwọn àbúrò tẹ́ gbójúlé ó yẹ yín ẹ̀yẹ má dá sí i ẹni tí tẹ́ bá wà lọ́wọ́ yẹyẹ kàn dá sí mi ẹ máa ń fi mi àti ìyẹlẹ̀ fracas náà fẹ́ ṣe máa ṣe fracas fún ọlọ́tẹ̀ yìí èmi kò ṣe justice for Mohbad mọ́ fracas lájọ́ máa ṣe justice for Mohbad ti sún èmi náà ó ti sún mi bẹ́ẹ̀ ká fracalize everything àjọ máa ṣe ni ẹni tí tẹ́ bá ní lọ́wọ́ ẹ máa dá sí mi kò bá jẹ lóru ẹ dá sí mi tí bá jí màá bá ń bẹ̀ tó bá ti consign mọ́ Fèyíṣará ẹ dá sí mi ṣàṣẹ ṣe fracas kò lọ́bìnrin lọ́wọ́ sọ́jí ọlọ́wọ́ gbọgbọrọ àbí kò lọ́bìnrin mi lọ́wọ́ Tóyìn Pépérépè ó dá mi mọ́nú fracas lọ́bìnrin mi lọ́wọ́ Tóyìn Pépérépè kó lọ́bìnrin mi lọ́wọ́ Esterbod lọ́bìnrin mi lọ́wọ́ Esterbod a full as 40 bíi ti tiẹ̀ náà wo ara àwọn nǹkan tí wọ́n náà máa benefit lélẹ̀ máa play fún ẹ kó lè mọ̀ pé wàá benefit kọ̀ọ̀kan ń bọ̀ jẹ́ ṣì máa play lè lọ. táyọ̀ tiẹ̀ là. how better are you? àwa mo bẹ́tà tó bí èmi dẹ́tẹ̀ bí ṣe dé lóyìnbó sórí ní Dublin tí mo wà yìí online mo wà mo lè sọ ẹni tó bá fẹ́ debunk mi tó bá wà ní Dublin tó lè debunk mi kọ́ bọ́ta tó bá tó bẹ́ẹ̀ sórí ní Dublin tèmi wà yìí kò tí ì sí ẹni tó ní family tó mi nínú Dublin gbogbo àwọn ẹbí mi pátápátá tó wà Nàìjíríà òun là kó wọ bíbá yìí gbogbo wa là ń gbé bíbá yìí àǹtí mi bọ̀dá mi àbúrò mi gbogbo wa ọmọ àǹtí mi ọmọ generation mẹ́ta ló wà bíbá yìí lọ́wọ́ táwa yìí generation mẹ́ta látara màmá tèmi mẹ́ta ló ń gbé Dublin èmi mo yá wèrè júnú gbogbo wọn lẹ ṣe mọ̀ mí àwọn yòókù àwọn ọmọ ọmọ mi ni wọn bẹ́ẹ̀ mọ̀ pé inú ẹbí ìkọ́mọ wọn gbọ́dọ̀ ní ọ̀gá àbí mo parọ́ láìtọ̀ ṣé màá tì mí ni láìtọ̀ ṣé màá tì. ṣe búrẹ́dì ayẹyẹ máa ń bá mi búrẹ́dì rún ni.
ó ti yẹ àwọn àǹtí mi tí bá ń parọ́ àwọn tó lè já mi lélẹ́yìí àwọn ọ̀rẹ́ àǹtí mi lélẹ́yìí kọ́lọ́ máa yẹ kó ṣọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́ mu àwọn tọ́jọ́ ṣe London nìyẹn tó jẹ́ pé tí bá ń parọ́ wọ́n á ti já èmi ò parọ́ ní Dublin Tower yìí kò sẹ́ni tó lẹ́bi tó wa wọn ò tí ì bímọ nínú Dublin Tower yìí tó ní family tó nínú Ireland immigration ló ìgbọ́n mọ̀ pa wá pọ̀ wọ́n mọ̀ pa pọ̀ wọ́n mọ̀ pé bí wá pọ̀ mí báyìí ká má ti sọ̀wọ́ olórí burúkú lélẹ́yìí òde mi ò wá òkè láì lẹ́mi gan fúnra ara mi ó mọ iye èèyàn tẹ́mi gan fúnra ara mi lẹ́yìn tá à ti ní gbé mi wọ̀ lóyìnbó ó mọ iye èèyàn tẹ́mi gan ti gbé wọ̀ lóyìnbó ó mọ iye èèyàn tẹ́mi ti contribute ti sí láì fún wọn ṣé o rò pé mò ń ṣeré ń bí ni ṣé o rò pé aṣọ tó ní. ẹni pé láìtọ̀ tí jayé ti pẹ́ láti London wọ Amẹ́ríkà kò ní dá o. àwọn tó jọ ṣe 80s ní London ní láìtọ̀ pẹ̀lú wọn wọ́n jọ ṣe 80s ní London ní ṣé láìtọ̀ wá kéré lóyìnbó ni. bẹ́ẹ̀ni o. àwọn tó jọ ṣe 80s táwọn máa wò wọ́n nu fídíò láyé ìgbà yẹn ní 80s. bẹ́ẹ̀ni o tájọ́ lọ jọ́ọ̀mù káàkiri ayé ìgbà tí Abọ́dẹrìn tó ń bọ̀ dúdú yẹmí kò gbogbo àjọ wà ṣó yẹn ni. dúdú yẹmí sọ fún ọ nígbà tí tó kọ lọ́dún kan létí àìsàn. gbogbo àjọ wà ṣó yẹn ni. tó lọ́dún kan lẹ́ làmọ́lẹ̀ ẹ̀yìn ò tó sọ bẹ́ẹ̀ tí ó tó kún Abọ́dẹrìn tó lọ́dún kan létí àìlà ní London tó fi kì í gbà tí ẹ̀bọ̀ tó ikú àlejò nìyẹn tiẹ̀ ikú àlejò ló máa ń fi ṣe ikú àlejò London ni yẹn tó kún Abọ́dẹrìn Esterbod wọ́n máa ń fẹ́ Esterbod ṣe ikú àlejò London ni. so wọ́n gbé Esterbod wọ́n fi Esterbod ṣe àlejò fún Kọ̀lìntì Àyìnlá ìgbà tí yẹn wá dé tí Kọ̀lìntì Àyìnlá dé Nàìjíríà ó wá fún ní appreciation pé dúdú yẹmí mi tó kún bọ̀ Abọ́dẹrìn tó kún bọ̀ àwọn lọ́jọ́ fújì mi gàǹsà o gidigidi gbẹ̀ngbẹ̀ gidigidi. ṣé ọjọ́ yẹn lágbára gan. ẹ má dá ọ lóhùn. gbọ́sí Barrister náà kọ́ oríṣiríṣi kan tì láàbì àjọ wàá ṣó yẹn náà ni. ọdún táwọn eléyìí ti ń jayé ni káyé máa jẹ wọn jayé ó ti yé lóko ẹ jẹ́ gbúngbọ́. Even that you travel abroad. So bẹ́ẹ̀ tún fẹ́ sọ fún wa pé abroad tó ń gbé yàn bẹ́tà bàbá Mohbad. dáadáa tí bàbá bẹ́tà bàbá Mohbad báwo ṣe wá náwó lé lórí. tí bàbá bẹ́tà bàbá Mohbad báwo ṣe náwó lé lórí. Ọláyínká lẹ́nu ẹ̀. bí ṣe ní bẹ́tà bàbá Mohbad tó yẹ pé mo mọ̀ gbà tí mo lọ yọ́nú ṣe tó wọ singlet tí singlet kó bó wọn lára tó dàbí àwọn singlet tó ti ta màálù ní Abattoir tó dàbí àwọn tó ń tẹran l'Abattoir. àbí bàbá Mohbad yẹn kọ́ ló ń sọ ni ṣé bàbá Mohbad wo ló tún sọ. bàbá Mohbad taṣọ kó bó wọn lọ́rùn níjọ tí ó jì tó kọ́kọ́ lọ interview bàbá Mohbad ní ìgbà tí bàbá Mohbad ṣe gbowó public ló ṣe change ara ẹ̀ èmi mo já bàbá Mohbad sí bọ́ ṣe ń change aṣọ bìkọ́ alákìísà ni bàbá Mohbad ṣó alákìísà. pẹ̀lú àkàrà tó ti funfun báyìí bàdàdà àti àkàrà tó ti sá bálábálá. àkàrà yẹn tẹ̀ bó láṣìírí ìgbà tó wọ singlet ní kẹlọ wò singlet yẹn súdíò mi ló fi àsìkò mú padà kò mú singlet yẹn padà torí mo ní kó gbà lọ́wọ́ ẹ̀ ní kó má jẹ́ kó mú lọ padà kò mú singlet tó wọ̀ tó kóbó tó dàbí àwọn tó ń tẹran ní Abattoir òye ló fẹ́ máa fi wé mi àwọn jẹ́ wàá rò mí pin tó tó bẹ́ẹ̀ ni èmi òfin mi wé bàbá Mohbad ṣé ọmọ tèmi ṣaláìsí ni ọmọ tèmi ò kú náà wọn ò pa ọmọ mi lọ́wọ́ ọmọ tèmi mo mú wọn lo ìbò wọn kàwé mo rán àwọn ọmọ mi lo ìbò ni wọn kàwé sórí èmi kò bá ti lọ Nàìjíríà ó ti yẹ ìjókòó mo jókòó táwọn ọmọ mi lọ́rùn ni mo ń ṣiṣẹ́ ọmọ nǹkan tèmi náà kó má di kí láti má lọ kọrin fèmí náà pé I go school I no go class daddy I'm sorry o. lẹ́yìn ìdáná sí mọ́mí lẹ́yìn ìdáná sí mọ́mí. èmi náà fẹ́ kí láti má kọrin I go school I no go school I no go class daddy I'm sorry òkú wa máa ní òun ò lọ sí school wọn òun gbowó school kò lọ school. láti jẹ́jẹ́ ọmọdé mẹ́ta tí wọ́n bá jẹ́ bàbá gidi ni wàá máa náwó lé ọmọ ní pé kó lọ school ó lọ wọ mọ́ school ó wá pèrè ń bàbá ó wàá mọ̀ pé ọmọ ò lọ sí school sáàkì literate mo gba ọmọ tó bí náà ṣó láwọn ọmọ tó lọ school ni ó láwọn ọmọ tó kàwé náà ṣó láwọn ọmọ tó kàwé ni kí ló fọjọ́ àárọ̀ ẹ̀ ṣe àwọn ọmọ tèmi kàwé. ìwà aláìmoore tí jòsì wù náà ní tẹ́lẹ̀ kó bá Mohbad
bàbá Mohbad ṣì ń trendy ni ta ló mọ bàbá Mohbad sí kò sẹ́ni tó mọ bàbá Mohbad ò trendy mọ́ kò jáwó mọ́ òun gan nígbà tó bá ṣe ṣó èèyàn mélòó ló ń wò gift èlò ló ń gbà sí ṣé kí bóyá ń gba gift tẹ́lẹ̀ ló ń gbà sí ṣé wo òrí tó bá ń ṣe tó gbogbo àwọn tó ń bu online ni ó rí pé gbogbo àwọn ó yẹ kí n ka comment tó bá ń ṣe ṣó ni kí n ka comment torí pé ọpọlọ yìí ti lọ ti ya wèrè àtàkìgbé márùn máa ka comment ó yẹ kẹ́ lọ máa jà ní the comment section ni kẹ́ lọ jókòó ti comment section tí bàbá yín bá ń ṣe show kẹ́ lọ jókòó ti comment section kẹ́ máa ka comment bá káànú mọ̀ pé kò sí lọ́jà mọ́ kò sí market mọ́ ó ti kùtà ó ti lulẹ̀. ó ti di past tense. ó ti di òkú àná àwọn kan lolóògùn àná o bàbá Mohbad ti dolóògùn àná bàbá Jòsè Alọ́ba ti dolóògùn àná o Jòsè Alọ́ba ti dolóògùn àná bàbá Mohbad ti dolóògùn àná o Oma ti dolóògùn àná ti dolóògùn àná. olóṣì àwọn ò lè wọ yunifásitì bí o bó ṣe wà yẹn torí wọn ò ní social security kò bí wọn sí bí ó kó wọn wọlé àbí wáyé wọn qualify àwọn yóò lọ yunifásitì bí báyìí. ìyá sílẹ̀ tó wọn wọlé ọmọ wọlé ó tó ìyá wọn ní tọ́ tí ẹlẹ́ṣẹ̀ bá jìyà olódodo ajẹ́nu ẹ̀ ó kọ́ lọ fa ọmọ lọ́mọ jìyà lóyìnbó ni ọmọ tèmi wà lẹ́ẹ̀kọ́ ló 3 years ní Dublin tí mo ti gbàwé fún torí mo ti ní ìwé kó tó wọlé ọmọ mi ṣe àkọ́bí mi ṣe lọ sí Nàìjíríà lánàá. a fẹ́ kú lọ́wọ́ làgàtà lé. olórí ẹbí tíá. làgàtà lè sẹ́. kí gbogbo lé o fún mi ṣẹ́jú kan lọ fún mi ṣẹ́jú kan púpọ̀ má bínú àbúrò. owó làgàtà gan ni. lóò kò ṣe wá akọ́délé báyà ni àbólórí tuntun wà ní bá mi tún ti làgàtà yìí. Lagata. Are you talking to you? Lagata elevator lé àbí escalator lé lẹ́yìn bó ló lọ. Where's your group iṣẹ́? Okay. Wọ́n dẹ̀ ní Lagata ò ṣiṣẹ́, wọ́n dẹ̀ mi náà ò ṣe ṣiṣẹ́. Adẹ̀nugbà ti ìgbà. Ọ̀rẹ́ mi oníṣẹ́ aláṣekú lè fi ṣe àwọn olóṣì. Lé pé ṣé ara mi ni fi ṣe. Èmi ò máa ṣiṣẹ́ mi máa sí London anybody. Èmi máa mú oníṣẹ́ ara mi. Àwọn táyé wọn ti bàjẹ́, àwọn àwọn ìlú múra. Ó máa bọ̀ kí n gbẹ síṣẹ́ kóòchì, oyè ṣiṣẹ́ gbéyàgbé. Tó jẹ́ kóòchì Lagata. Aláyíká oníbẹ̀rẹ̀ ni ló jẹ́ bẹ́ẹ̀. Oníbẹ̀rẹ̀ ni. Ó ti wọ menopause. Ó ti wà láti gbà wọ́n látàyè wẹ́tà. Gbogbo orí ẹ̀ ti jẹ́ wọlé sẹ́yìn gidi ni o. Ó dàbí ọgbẹ́ ìṣòro wọn fi máa jọ irú àwọn kóòsì ẹ kí ló máa fẹ́ dún owó lára. Wọ́n tún ló ti ní káńsà lórí ọyàn kan bọ́yọ̀ ti kí ọyàn kan bọ́yọ̀ kan ló tún bí. Ó lọ́mú náà ọmú ẹ̀ tóbi òun lára sí. Fọ́ọ̀mù ló lò wọ́n ti ní fọ́ọ̀mù pa ní Lagata ló ní o. Jọ́nà kì í ṣe fọ́ọ̀mù á díẹ̀ kó gbé síta. Fọ́ọ̀mù ló máa ṣèyí sí irọ́ ni o. Fọ́ọ̀mù ló fi bá aṣọ ọyàn kò sọ́yàn bẹ́ẹ̀ kò tó fóni. Èmi Èmi máa ṣe yí sí o èkìtì kété. wọ́n lọ ti kí ọyàn ẹ̀ dànù. Èmi rò pé irú yẹn bọ̀dá láti tí ọba fẹ́ dúró yẹn yẹn wá láti fa kẹlẹ̀bẹ̀ sí ní kẹlẹ̀bẹ̀ ní o kẹlẹ̀bẹ̀. Yẹ máa kó kẹlẹ̀bẹ̀ sí gidi kó tó lè yí wọlé. Ọlọ́run kó ṣiṣẹ́ ọṣọ láyìíká. Lagata ti spoil. Ìwọ ní ìwé lónìí Amẹ́ríkà tó fi ṣiṣẹ́ rẹ̀. Náà wọ́n sọ bẹ́ẹ̀. Èmi tí ẹ máa ń pè immigration ẹ bá mi wá ibi tó ti ṣiṣẹ́. Ẹ̀yà Amẹ́ríkà ẹ bá mọ bọ̀bọ̀ ẹ̀ jẹ́ yìí náà mọ̀ pé bọ̀bọ̀ ni bí àmọ̀ bóyá yóò ṣe. Fẹ́yìntàrọ̀ Ọláyínká. Wọ́n ní yóò ṣe. Ẹnìkan dẹ̀ kú lórúkọ kan lẹ́kọ̀ọ́ orúkọ ẹ̀ lẹ̀ lọ ti gbà mí ṣá. Ṣé tọ̀bọ̀ì? Tọ́ǹbọ̀ ẹ̀kọ́ ìyẹn sábà. Mi ò ṣe ọmọ lọ́kùnrin ni ọmọ lọ́kùnrin. Unisex. Ọmọ lọ́kùnrin ó dàpọ̀ ọmọ lọ́kùnrin. Wá ẹni bá mọ dídèsí Ọláyínká ẹ má ràn mí létí o. Ọláyínká Fèyíṣará Ọlọ́ládé ẹni bá mọ dídèsí ẹ̀tọ́ ẹ̀ mọ bí iṣẹ́ ẹ̀ kọ́ńtàtì mi wàhálà ìmọ̀ immigration láti bí báyìí èmi lọ bẹ̀rẹ̀ nínú fracas bá
ṣe ń ṣe fracas nìyẹn o nǹkan ó wà nù fracas lọ́bìnrin lọ́wọ́ tí bá parọ́ lọ́bìnrin lọ́wọ́ tó ìbèbèrè bì á sọ times and condition fracas á sọ times and condition fracas mo lè gbé ìyá ẹ̀ tó ti kú gan mo lè gbé jáde nínú fracas mo lè ṣépè fún yàrá ìyá ẹ̀ tó ti kú ìgbé kó wọn ò ní sùn rí nínú fracas bàbá ẹ̀ gan a lè gbé fọ́tò bàbá ẹ̀ tó ti kú jáde nínú fracas jáde bẹ̀rẹ̀ sí ní ṣépè fún pé kò ní rọrùn wò tọ́run bá wà nǹkan kò sọ́run kò síbi tó ń jọrùn wọ́n ṣe kò sí ilé tó kò sí ilé lọ́rùn kò sáyè lọ́rùn ìyẹn lórí gbogbo aláyé bàjẹ́ tètè ẹ̀ ṣí èrè ayé ní ti làbà ìṣọlẹ̀ rábẹ̀ mú. àwọn kan hẹ́ẹ̀dì wà báyẹn kó má jẹ́ kó mú lẹ́rù pé kó rárá ẹ̀ gbà jáde lọ́wọ́ wọn and that is where the problem is coming from. tẹ́lá ṣe ní sọ́ba ti ní kó ṣe nǹkan tó bá ti ní kó sọ pé òun ṣe ẹ bẹ̀rẹ̀ lórí ẹ̀ ẹ̀ wọ́n kó tó pọmọ ẹ̀ ó mọ̀ ó dé bẹ̀rẹ̀ báwo ló ṣe lè kọ́ bọ́dà láti ẹ bá sáré èyí náà lè máa ń trò bá èyí náà lè trò bàbá yìí sábẹ́ tírélà ẹ bá sáré èyí pọ̀ náà sí lè fi bàbá lẹ̀ èyí lè fi Joseph lẹ̀ tán fi bẹ̀rẹ̀ sí ń bù wọ́n mẹ́lẹ́ tán èyí náà ni èyí náà ni ẹ ó dàn èyí náà lè bẹ̀rẹ̀ sí bílẹ̀ kan tó fi ń dragẹ̀ èyí kọ́kọ́ lè pa á. ẹ ó dọ̀tí ẹ ó dọ̀tí. coach orí ẹ ti gbalẹ̀ onírọ́ ni ẹ àgbàyàdé ni ẹ níjọ́ kìíní àná tẹ́yìn critical thinker tẹ́lẹ̀ kí bàbá sign tí bàbá ò sign ẹ ṣe mọ́ kí òru lẹ pé bàbá Mohbad nígbà tẹ́ kí bàbá Mohbad tíra nígbà tẹ́ kí bàbá Mohbad níjọ́ kìíní àná ṣe ló ní tó bàbá Mohbad sọ fún yín kí ló dé báyìí tí gbogbo nǹkan lẹ́ máa fi ṣe fracas ni àbí ẹ ti gbàgbé kí bàbá Mohbad sọ ni coach ẹ̀yin lẹ mú bàbá yẹn lẹ kejì ẹ̀yin lẹ mú bàbá yẹn lẹ kejì ẹ̀yin gangan nìka ẹni ibi ẹ̀yin lẹ kejì bàbá yẹn ẹ̀yin lórí burúkú dátì ẹ má ṣàǹfààní. Nana. báwa wù lẹ́nu sí máì. Nana. Ok, jẹ́ pé mo ti fẹ́ bíríkì ní ìtàn, mo ti fẹ́ tán. àná mi sọ yìí ọ̀ wà lọ́wọ́ ìgbésẹ̀ mi jẹ́ yòó nínú justice for Mohbad ẹlòmíì tó bá ń sọ̀rọ̀ máa ní pé òkú ni ẹni ẹ̀ ti kú ẹ̀kọ́ ṣe é rí láàyè ni òkú ni ló dábàá anyway ká sọ̀tọ̀ kò ṣe anyway mo sì jókòó báyìí mo tún rò wò pé bàbá yìí nínú gbogbo àwọn tá a ṣe justice àní ìta ni bàbá Mohbad ṣe Yóò kò ṣe mí. kí ló ṣe fún wọn azẹ nísìnyí ó kè Mo mọ̀ pé nọ́mbà ni kéèyàn fi ibi ṣú olóore ẹ̀ kó dẹ̀ ṣe mí. Ṣé nǹkan tá ibi tá a ló máa dé ló dé yẹn? Ibi tá a rò pẹ̀lú ẹ̀ kó máa dé. Síbẹ̀ ló kò dẹ̀ ní kọjá ibi tó wà yẹn. Tó ti ṣe àgbẹ̀mẹ̀tì. engineer yìí kò dẹ̀ ṣe. ó pe engineer yìí kò ṣe. Ó bẹ engineer mi kò dẹ̀ ṣe mí. Kò ṣe mí o. Mo dẹ̀ engineer tó rìkọ́ọ̀dù orin fún níjọ́ tó lọ ṣe rẹ́kọ̀dù. Òun ló ń bá a ṣiṣẹ́ sí kò dẹ̀ ṣe mí. Èmi lè ṣerú ẹ̀ fún. Àbí kí n gbàyàwó ẹ̀ níbẹ̀. Ó jẹ́ kí n lọ gbàyàwó ẹ̀ sí. Ẹ̀ẹ́dì kéyìn lé mi lórí. Dá mi lóhùn. Kò dẹ̀ ṣe mí. orí platform tẹ̀ ti dáwó fún wọn pé ní gbé méjì kò dẹ̀ ṣe. Kò dẹ̀ ṣe mí. Ó gbowó mi owó báyìí. pọ́bíkì jẹ́ kò dẹ̀ ṣe wá rí Ó gbowó mi báyìí. Ó fi ibi ṣú àwọn tó fún lówó mi báyìí. Ó pè wọ́n ní gèwélu kò dẹ̀ ṣe mí. Ẹ ti jọ ṣí èrè papọ̀ wọ ìwọ bàbá Mohbad orí ti dàrú. Orí bàbá Mohbad orí Joseph Alọ́ba dàrú. Ìwọ èmi àti ẹ̀ sẹ́ẹ̀tì lèmi àti ẹ̀. Orí ẹ̀ dàrú. Ọpọlọ ẹ̀ ti lọ. Ọpọlọ Jòsí ti lọ dànù. Ó ti lọ. Kò lọ́pọlọ. Torí ẹ̀ lẹ́yìn obìnrin ṣe tọ́ ọ̀bọ̀ lórí. Kò lọ́pọlọ náà. Tó lọ́pọlọ ni. Joseph Alọ́ba ìlérí olúwa onílérí olúwa. Olúwa bá wọn wò kò lọ́pọlọ. Ọpọlọ ti jọba mọ́ lórí. Ẹ̀yin gan lẹ jẹ́ kọ́ ọpọlọ jọba mọ́ lórí. Kò wúlò fẹ́ bí kò wúlò fara. Kò wúlò fáwọn ọmọ kò jèrè àwọn ọmọ. Bí bàbá Mohbad ṣe jèrè àwọn ọmọ lẹ́yìn náà ní jèrè àwọn ọmọ yìí. Bí bàbá Mohbad ṣe jèrè àwọn ọmọ ẹ̀ lẹ́yìn kò ní jèrè tí yín. Bíkọ́ bàbá Mohbad jèrè ọmọ. Ọmọ Mohbad kan ló ti kú yìí ni. Tó jèrè ẹ̀ ni. Èrè kọ́ ló ń sá yìí ni. Àdúrà kan ló wà láyé bí
lọ́wọ́ wọn ṣó jèrè ẹ̀ ní ẹ dá mi lóhùn kò jèrè ẹ̀ náà tó ń bá sọ̀rọ̀ ni wọ́n ń bá sọ̀rọ̀ náà ọmọ ọlọ́run ti fọ àwọn ọmọ ẹ̀ ṣọ̀tá ẹ̀ náà ọlọ́run ti kẹ́yìn àwọn ọmọ ẹ̀ ó ti fa àwọn ọmọ ṣọ̀tá fún náà bọ́lọ́run ṣe fi ọmọ ṣọ̀tá fún bàbá Mohbad bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe máa fọ́tò ọmọ ṣọ̀tá fẹ́yìn náà jẹ́ lórí burúkú ni. Láti kí ni bàbá bá ṣe. Mo fi wọn rí ṣó tí wọn náà ṣe jọ tí n bá máa fíṣítì wọn náà ìjọ tí n bá máa fíṣítì ẹ tí n bá máa fíṣítì ẹ tọmọtọmọ tí máa fíṣítì ẹ tọmọtọmọ tí máa gbé àwọn ọmọ ẹ ṣépè ọjọ́ náà kọ lónìí jẹ́ kọ́kọ́ yanjú eléyìí náà tó ti yẹ mo rí gbogbo ṣó tí wọn náà ṣe o ó máa kí ẹ kò tí ì kún ẹni o má rò pé bóyá inú yín máa dùn sí i pé mo ń bá yín kó fún un torí bí géèmù fraka ṣe lọ nìyẹn ìyẹn lè máa stream mi sí kí inú yín máa dùn wípé mo ń bá yín bú no ó máa